kò sẹ́nì kankan tí ó yẹ ẹnu rẹ̀ jáde, kò sẹ́nì kankan tí ó yẹ ẹnu rẹ̀ lágbárí rẹ̀ sọ pé Abubakar Siddiq kọ́ ló wà nínú kòtò yẹn pẹ̀lú ànábì, àyàfi wèrè ẹ̀dá tó já sí wípé ó bùkátà sí ìtọ́jú kíákíá. Allah bẹ̀rẹ̀ sọ àyà kalẹ̀ lórí nǹkan yìí. Hadithu tó dépò tawatur ó wà lórí rẹ̀ nínú sunnah Nabi sallallahu alaihi wasallam. Àwọn sàhábà Nabi fẹnu kò lé lórí, àwọn tabi'un fẹnu kò lé lórí, àwọn tabi'u tabi'in fẹnu kò lórí, àwọn a'imma arba àwọn fẹnu kò lé lórí, Malikiya kai wọ́n fẹnu kò lé lórí, kai kò sí nǹkan kan nínú Mùsùlùmí tó yapa. So àfẹni tí ó bá gbádùn ni ó ṣe kíni ni ó sọ pé rárá òun ò gbà. Alhamdulillah, adúpẹ́ fún Allahu azza wa jal, atọrọ ìkẹ́ fún Ànábì wa Muhammad àti fáwọn ará ilé àti fáwọn sàhábà rẹ̀ ní àpapọ̀. Ẹ̀yin ọmọ yàrá nínú Islam lórí sunnah Ànábì wa Muhammad akirawa ikú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀yin tẹ́ fẹ́ràn òdodo, ẹ̀yin tẹ́ fẹ́ràn tòótọ́, ẹ̀yin tẹ́ sí Allah bẹ́ẹ̀ dá tó já sí pé in tó kàn yín nínú ìgbésí ayé yín, oye òun náà lè sí Allah bẹ́ẹ̀ dá, bó ni ò ṣe ní ṣubú, bó ni ò ṣe ní dojúrú. Ẹ má ṣàbá wa share ìdánilẹ́kọ̀ọ́ ráńpẹ́ tá fẹ́ ṣe yìí. So èyíkéyìí ọwọ́ tó bá share rẹ̀ mo bí Allah bẹ́ẹ̀ dá kó má jẹ́ kí ọwọ́ náà pòfo láyé bí àti lálkìyàmà, kó sì ṣàlékún arziki wa. Ọ̀rọ̀ nípa pé ṣé Abubakar ní ń bẹ nínú kòtò Thawr pẹ̀lú Ànábì sallallahu lójú ọ̀nà wọn láti Makkah sí Madina tí ń lọ láàrin bí ọjọ́ mélòó kan yìí, gẹ́gẹ́ bá ti sábà pẹ̀lú ẹ̀. Kò sẹ́nì kankan tí ó yẹ ẹnu rẹ̀ jáde, kò sẹ́nì kankan tí ó yẹ ẹnu rẹ̀ lágbárí rẹ̀ sọ pé Abubakar Siddiq kọ́ ló wà nínú kòtò yẹn pẹ̀lú ànábì, àyàfi wèrè ẹ̀dá tó já sí wípé ó bùkátà sí ìtọ́jú kíákíá. Bó ni ò ṣe ní rí bẹ́ẹ̀? Ẹ máa ń tà ń sọ ni. À ń sọ̀rọ̀ nípa ẹni tó já sí wípé Allahu azza wa jal ó dìídì ìran Jibrilu wá bá Ànábì sallallahu ipe kó wá sọ àyà kalẹ̀ fún lórí pé Abubakar àti ànábì ń bẹnu gharu Thawr. So tí ń sọ̀rọ̀ nípa kíni, nípa ipe Allah bá ẹ̀dá ń fi àwọn méjì láyà balẹ̀ ipe nǹkan kan ò ní ṣe wọ́n. Oyi ipe nǹkan kan ò ní ṣe wọ́n, ipe Allah bá ẹ̀dá ń bẹ pẹ̀lú wọn. Ẹ mọ̀ nǹkan tá ń sọ ni in tó já sí pé àwọn hadithu tó lálàáfíà yanjú tanyanya pátápátá, oye kai tó tún dé ipò tawatur ó wá lórí pé Abubakar ń bẹ pẹ̀lú ànábì nínú gharu Thawr. Ẹ mọ̀ nǹkan tá ń sọ ni in tó já sí pé ẹnu gbogbo àfá mùsùlùmí ayé pátápátá látòrí àwọn sàhábé ànábì títí di ìsìn ẹnu wọn kò lórí pé Abubakar ní ń bẹ nínú gharu Thawr pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam. Ẹ mọ̀ nǹkan tá ń sọ ni in tó já sí pé kò sí tafsiru mùsùlùmí kan lórílẹ̀ ayé yìí, ní tafsiru mùsùlùmí, oye ní àwọn mùsùlùmí oníbídí àwọn àtọ́nísúnnà wọn, oye kò sí tafsiru wọn tí ò fi rinlẹ̀ yí pé Abubakar Siddiq radiyallahu anhu òun ní ń bẹ nínú gharu Thawr pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam. Gbogbo mùsùlùmí ayé ló gbà bẹ́ẹ̀, gbogbo tí ń jẹ́ mùsùlùmí ayé pátápátá ló gbà bẹ́ẹ̀, kò sáyàfi. Oye ahlus sunna wal jama'a as-salafiyya, oye wọ́n gbà bẹ́ẹ̀. Oye báyìí, so Sufi tó ń gbé já sí pé àgbákò ní bídí aládàádálẹ̀ burúkú ni wọ́n gbà bẹ́ẹ̀ àtàwọn àfá wọn. So Asha'ira tó ń gbé já sí pé oníbídí aládàádálẹ̀ náà làwọn náà àtàwọn àfá wọn, wọ́n gbà bẹ́ẹ̀. Maturidiyya tó ń gbé já sí pé oníbídí aládàádálẹ̀ òun náà ni wọ́n àtàwọn àfá wọn, wọ́n gbà bẹ́ẹ̀. So Murji'a wọ́n gbà bẹ́ẹ̀. Ẹ má ka wọn, gbogbo in tí ń jẹ́ ẹgbẹ́ àdádálẹ̀ pátápátá tí wọ́n sọra wọn mọ́ Islam wọ́n gbà bẹ́ẹ̀. So àwọn ẹni tí wọ́n já sí pé a consider wọn as Mùsùlùmí nìyẹn o. So now káwá sọ àwọn tí wọ́n sí pé wọ́n fẹ́ lẹ́ra wọn mọ́ Islam tí a consider wọn as Mùsùlùmí tí wọ́n ń ṣe Shia, àwọn Shia gan náà fún alára wọn tó ń gbé já sí pé wọ́n yìí ṣe Mùsùlùmí, Islam kọ́ ni wọ́n ń ṣe. Nínú àwọn tíra wọn, àwọn tafasiru wọn àtàwọn tíra wọn àfá wọn, wọ́n fi rinlẹ̀ wọ́n gbà pé Abubakar ní ń bẹ nínú gharu Thawr pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam. Barakallahu fikum ẹ̀yin ọmọ yàrá nínú ẹ̀sìn wa lórí fundraising tá ń béèrè fún kẹ́lọ́ bẹ́ẹ̀ dàmẹ́ṣà sàn kálukú wa rẹ̀ sàn lórí. So ẹni tó send the 500, ẹni tó send the 200, ẹni tó send the 300, ẹni tó send the 1,000, 2,000, 5,000, 10,000, 100,000, 200,000 láti gbà tá ti bẹ̀rẹ̀. Kódà ẹni tó send the 500,000 láti gbà tá ti bẹ̀rẹ̀, ẹni tó send the 1 million láti gbà tá ti bẹ̀rẹ̀. Àbí Allahu azza wa jalla kó má ṣàbà ní san gbogbo ilẹ̀ sàn lórí pátápátá. So ìgbìyànjú tó tóbi ni. So a máa ṣì wà lórí rẹ̀. So lórí pé a ní balance tá san fáwọn ẹni tí agreement ilẹ̀ ń bẹ láàrin wa gẹ́gẹ́ bá ti ṣe fídíò lórí rẹ̀. So iye tó sì kún wájú wa báyìí òun náà ní 7.4 million naira. Oye so tọ̀ nínú 7.4 million naira yìí a ti rí 490,000 naira ní tó ń túmọ̀ sí wípé ó kù 6,910,000 naira níwájú wa. Àrò yìí tálọ́bà ẹ̀dà bá ṣe ìgbàláyè fún nínú arziki ẹ má ṣe bàbá dá sí o. Àkáǹtì wa 0045
08032790267 Unity Bank Shehu Ahmad Yusuf. tọ́ ẹ dákun tẹ́nìkan bá wá sọ pé Abubakar kọ́ ṣé ẹ̀yin kò yẹ kẹ́ ẹ ti mọ̀ pé skọ́skọ́ tí ń ṣẹlẹ̀ lókè orí ohun tó ń báyìí kò yẹ kẹ́ ẹ ti mọ̀ bẹ́ẹ̀ ṣé ẹ̀yin mùsùlùmí ẹ bùkátà sí kéèyàn lẹ́sẹ̀ máa sọ fún yín pé skọ́skọ́ ń ṣẹlẹ̀ lórí ohun tó ń báyìí so ẹ̀yin náà ti mọ̀ pé eléyìí nídìí ìtọ́jú eléyìí nídìí ìwòsàn eléyìí nídìí ìtọ́jú ẹ̀yin náà yẹ kẹ́ ẹ ti mọ̀ bẹ́ẹ̀ báyìí ẹnikẹ́ni tó bá sọ ní ìyọ̀ àyàfi o oye so ẹnikẹ́ni tó bá wí ẹnikẹ́ni tó bá fi lè sọ pé Abubakar Siddiq kọ́ ní bẹ́ẹ̀ nù gárùsẹ̀ pẹ̀lú ànábì ó yẹ kí wọ́n gbé ń tọ̀hún báyìí kí wọ́n dì kí wọ́n so kí wọ́n dì pẹ̀lú chain àti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lẹ́sẹ̀ kí wọ́n wá jù sínú mọ́tò kí wọ́n wá hospital tó dáa kí wọ́n wá àwọn dókítà tí wọ́n lálàáfíà tí wọ́n gbádùn ẹ bá wa yẹ̀ wò so Allah bẹ́ẹ̀ dá sọ àyà kalẹ̀ lórí nǹkan yìí hadith tó dépò tawatur ó wà lórí rẹ̀ nínú sunnah nabi sallallahu alaihi wasallam àwọn sàhábà nabi fẹnu kò lé lórí àwọn tabi'un fẹnu kò lé lórí àwọn tabi'in fẹnu kò lórí àwọn a'imma arba àwọn fẹnu kò lé lórí malikiya kai wọ́n fẹnu kò lé lórí kai kò sí nǹkan kan nu muslimi tó yapa so afẹni tí ó bá gbádùn ni ó ṣe kíni ni ó sọ pé rárá òun gbà oye so ẹ máa nínú ẹ̀sìn wa so kíní tá ń sọ yìí ijma ń bẹ lórí rẹ̀ kai ẹnikẹ́ni tó bá fi lè sọ pé Abubakar Siddiq kọ́ ní bẹ́ẹ̀ kèfèrí ni kì í ṣe mùsùlùmí ó jáde kó nu islam bas ẹnikẹ́ni tẹ́ bá fi lè gbọ́ tí sọ pé Abubakar Siddiq kọ́ ní bẹ́ẹ̀ nù rárá sọ pẹ̀lú ànábì so kafiruhu ẹ sọ pé kèfèrí ni kì í ṣe mùsùlùmí fa huwa kafir murtad kharij min al-millah ó ti jáde kó nu islam kò sí nǹkan mìíràn oye so ẹ̀sìn wa lélẹ́yìí ìtàlọ́bẹ̀ẹ́dà tí ó ṣe kíni ìtàlọ́bẹ̀ẹ́dà tó fi rán ànábì sí wa lélẹ́yìí tá sì gbọ́dọ̀ gbàgbọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí oye báyìí kí Allah bẹ́ẹ̀ dà kó má ṣàṣe kíni kó má ṣàfi ẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kó fi rìnlẹ̀ sórí kíni kó sì fi rìnlẹ̀ sórí òdodo kó sì ṣọ́ wa kó mi gbogbo àwọn ìpèpè ṣaitan ìpèpè iblis ìpèpè èṣù oye tí ń ṣe kíni tí ń fọ́n káàkiri láwùjọ wa oye kó má jẹ́ káwa jẹ́ kíni kó má jẹ́ káwa jẹ́ pásíńjà fún wọn. Naam.